Káàárọ̀. Òní ni ọjọ́ Àlàmísì. Á sàn wá fowó, á sàn wá fọ́mọ, á sàn wá fàìkú baálẹ̀ ọ̀rọ̀. Ẹ kú ojúmọ́. Jíjáde gbogbo ẹnì kọ̀ọ̀kan wa láàárọ̀ yìí, àní jáde lékú lọ́wọ́. Àní gba ìpè ìbànújẹ́ lórí ọmọ, lórí ọkọ, lórí iṣẹ́, lórí ẹbí, lórí ará. Ìró ìdùnnú la máa gbọ́ lórí ọ̀rọ̀ ayé wa. Ó ń ta mí, ó ń ro mí, Ọlọ́run yóò bá wa bòróró ìtùnú sí gbogbo ibi tí ń dùn ẹnì kọ̀ọ̀kan wa. Kí la fẹ́ pàkíyèsí wa sí? Ogun alájọbí àti aburú ọwọ́ ọ̀rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí ọ̀rẹ́ fi fogún jani. À ń bá ọ̀rọ̀ yìí bọ̀ látàná. Ogun ẹ̀jẹ̀ ìbímọ tó fẹ́ á fi dóbi ogun alájọbí. Òun là ń sọ̀rọ̀ lé lórí. Ẹ pará alé, ẹ pèrò ọ̀nà. Ètò yìí ò sí dáwò torí ọgbọ́n tí ń bẹ ńbẹ̀. Ẹ jẹ́ a jọ kọ́. Àwọn onísàbọ̀rọ̀ fún ní òjò òlù náà ìyá ni ẹ̀rọ àkómọ́ sọ wá kẹyọ. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí lẹ́ra àánú gbà. Ogun tọ́pọ̀lọpọ̀ wà nú ẹ̀ lónìí. Ayé tẹ́lòmíì wá, ó wáyé ire. Ó jáde láti inú ẹbí ire. Àmọ́ ọ̀rẹ́ ló fi sínú ṣáágo tí ò jẹ́ ó ráyé ẹ̀ lò. Ẹ̀yin tẹ́ ẹ máa ń kó ọ̀rẹ́ lẹ́mìí. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín. Tẹ̀yin obìnrin ló pọ̀ jù. Ìdí? Ẹ̀yin lẹ̀ máa fàṣírí ara yín pamọ́ síra yín lọ́wọ́ jù. Obìnrin ni kì í sábà gbọ́ràn. Tọ́kọ ẹlòmíì bá lọ ibi iṣẹ́, ìyá alágbájá má kó nílé yìí o. Èmi ni mo fẹ́ o. Má kọjá ibi tí mo fẹ́ ọ sí o. A ní yes sir. Ẹ̀yin ẹjọ́ kọ rẹ̀ ọ jáde nílé.
tí ń wọ yàrá yìí ni ó máa wọ yàrá yìí, bí tí ń wọ yàrá yìí ni ó máa wọ yàrá yìí. Gbogbo òde tí wọn ò pè é sí, kí la wà fúnra wa fún? Ìyàwó àdúgbò ń bẹ lọ́tọ̀. Ìyàwó àdúgbò ọkọ kì í rérè rẹ̀ jẹ. Ọkọ kàn fẹ́ ni, ìyàwó ará àdúgbò ni. Lọ́nà wo? Èyí tí ó fi dáná oúnjẹ fọ́kọ rẹ̀ nílé, tó bá gbọ́ pé wọ́n bímọ ní ilé kẹfà, ìyá ara mọ́, ọ̀rẹ́ mi tòótọ́ ni, ọ̀rẹ́ mi gidi ni, èèyàn dáadáa ni, kọ́kọ́kọ́ gbogbo báàfù, gbogbo kúlà síbi ìdáná oúnjẹ yóò ní ẹ má gbolópò, kí la wà fúnra wa fún? Èèyàn gidi ni. Wọn ò sì jọ tán níbi kankan ju kí wọ́n pàdé nídìí odò, wọn jọ pọnmi kànga lọ. Òun ní ọlọ́ọ̀ tẹ́lẹ̀ ń bẹ̀ láàárọ̀. Yóò ṣe wàhálà yìí fáá títí dalẹ́, kódà ó lè má jẹun. Àròdé yọ òpònú. Ọkọ rẹ̀ wá ti ibi iṣẹ́ dé, ọkọ máa ra fùfú kádùúgbò kì í. Yóò tún máa tọrọ ọbẹ̀. Gbá ìyàwó ọ̀dáná oúnjẹ lé. Ọkọ fún lówó kọ̀ dáná. Ọmọ ń tọ́kàn pẹ̀lú àwọn ọmọ o. Bí àwọn ọmọ bá rí wọn ó ṣeré lọ. Ìyàwó àdúgbò ni. Ìyàwó ọkọ ọmọ wa fẹ́ ọ̀tọ̀. Ìfẹ́ bí ọkọ ọmọ wa fẹ́. Lẹ́yìn ọkọ rẹ̀, kò fẹ́ rẹ́ nìkan o. Kò fẹ́ rí ẹnì kankan. Tí ọkọ rẹ̀ bá fẹ́ gba iṣẹ́, torí irú ẹ̀ ti ṣẹlẹ̀ dáadáa lọ́dọ̀ wa níbí, kí wọ́n sọ pé federal government ó fún ọkọ rẹ̀ ní appointment l'Abuja àbí ní kinní kan, yóò ní láyé ò gbọ́dọ̀ lọ. Ò gbọ́dọ̀ lọ. Wọ́n máa já àlùbáríkà ara ọkọ dànù. Wọ́n yé jókòó ọkọ orí ibi ṣiṣẹ́. Wọ́n yé jókòó ọkọ ṣiṣẹ́. Ìyàwó ẹbí ọkọ. Ìyàwó ẹbí ọkọ náà ń bẹ lọ́tọ̀. Gbogbo àwọn ẹbí ọkọ rẹ̀ ni wọ́n máa fi fóònù pè káàkiri. Bàbá ọkọ mi já mi wò, kí ló dé àárín yín? Ṣé ìyàwó yín wà lẹ́ ń dọ̀dọ̀ wọn láìpẹ́? Yóò máa tọ́jú lé ẹbí ọkọ káàkiri sáá. Kò ní mójútó ta rẹ̀. Yóò máa tó wòtòwòtò àkúrí yín dọ́dọ̀ wa. Ẹ sá máa bá bọ̀dá yín sọ̀rọ̀. Ibi tí wọ́n lọ ra lẹ̀ sí iye mi ò láìkì ẹ̀. Àwọn èèyàn pè bọ̀dá àwọn ti ra lẹ̀ ni. Ó ti ra lẹ̀. Ó ti ra lẹ̀. Kódà ó ti kọ́kan parí ní Ìkẹjà. Ẹlẹ́ẹ̀kẹrin ní kọ́lọ́ ní sàn. A sì dọ́dọ̀ bọ̀dá wa ní Ìjàrún. Tóun lọ́sùnmọ́ òun wà lọ́sibítù. Wọ́n ti ẹ̀yà wọn ní 5,000. Bọ̀dá ní òṣòwò lọ́wọ́ àwọn. Ìyẹn ni pé bọ̀dá owó ń bẹ lọ́wọ́ ẹ̀. Ogun alájọbí òun là ń sọ̀rọ̀ lé lórí. Ọkọ títí ń dáa fún. Ọkọ títí ń dáa fún. Ọmọrú àbúrò ọkọ tó rojọ́ fún tàbẹ́gbọ̀n ọkọ tó rojọ́ ọkọ rẹ̀ fún. Ọkọ rẹ̀ lówó lọ́wọ́ kọ̀ mọ̀ fún wọn ni. Ṣàdédé lójijì làgbákò ọba dé báyàn lẹ́nu iṣẹ́. Oúnjẹ ojú oorun tí kìí jẹ ní ọba bẹ̀rẹ̀ sí ní máa jẹ. Òwú aláǹtakùn tí kìí kọdi lójú ọ̀nà yóò bẹ̀rẹ̀ sí ní máa kọdi. Odògùn kí wọ́n ta á lọ́fà kó má lè sùn kó má lè wo. Ẹni ayé tí ń fẹ́ràn tẹ́lẹ̀ kó dogun kó sọ̀rọ̀ kó sọ pé excuse me sir, ẹ̀yin ẹ dákẹ́ náà jẹ́ káwọn ọmọ tó wà lẹ́yìn yẹn sọ̀rọ̀. Nǹkan dé. Ọkọ tọkọ rẹ̀ ó bàjẹ́. Ìyàwó ẹbí ọkọ. Ọ̀nà táyìn obìnrin gbà kó bá àwọn ọkọ yín là ń sọ yẹn tí fi dá ogun alájọbí lẹ̀ tí kì í tán láéláé. Bẹ́ẹ̀ náà ni ìyàwó ìyá ọkọ. Ṣé rí ìyàwó ìyá ọkọ? Ìyá ọkọ láìkì òun náà láìkì ìyá ọkọ rẹ̀. Tí ọmọ rẹ̀ bá fẹ́ ìyàwó mi,
yóò ní láyé mo wà lẹ́yìn Deborah, ọmọ gidi lọmọ yìí, ó sì lè jẹ́ pàǹdùkú ọmọ ni, yóò wà lẹ́yìn rẹ̀ o, kódà wọn ò tún jọ máa lọ ilé olóògùn, yóò tún sóògùn, yóò ní kó máa fún ọmọ òun lóògùn jẹ kó má lè kó lójú kan náà. ọmọ bàbá dìdìrìn kalẹ̀. Kí ni mo fẹ́ fàyọ fún yín bẹ́ẹ̀ láàárọ̀ yìí? Ẹ̀yin obìnrin ẹ mọ ohun tẹ́ ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ní kígbe òun oríṣi ọ̀nà wọn ọ̀la, ìwọ ní kọ́kọ́ jókòó kò sì dáhùn. Worú ọ̀rẹ́ tó ní, worú ọkọ tó fẹ́, ta ni ìyá rẹ̀, ta ni ìyá ọkọ rẹ̀. Mo máa ń sọ fún yín pé kẹ́ ẹ tó ní ọkọ tàbí kẹ́ ẹ tó níyàwó, ẹ̀yin èèyàn máa ń ṣe mistake kan. Mo sì gbàdúrà sí kí n tó fẹ́ irọ́ ìyẹn kọ́ ni solution. Kó o tó ra ọjà, kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn tó ti ra rú ẹ̀ pé ẹ dákun, aṣọ àǹkárá tẹ wọ̀ yìí, ẹ dákun, ṣé í máa bó ni àbí tètè aṣọ tó dáa ni. Ìwo ẹ̀kan ni má fi ómó fọ̀, àní ọba ti fi fọ̀ lọ́wọ́ kan ní òfùfún. General check-up lèèyàn máa ṣe, àìkàn béèrè lásán kakó ó le. Ibi tọ́pọ̀lọpọ̀ ti sọnù nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin obìnrin ẹ fà lè sọ́kọ. Ọ̀pọ̀lọpọ̀ folóore sọ́kọ. Àìfolóore ẹni sọ́kọ ẹni. Àìfolóore ẹni ṣaya ẹni. Ọ̀rọ̀ tí mo wí yìí yóò máa yà yín lẹ́nu. Ìwọ tí ọba fẹ́ mú nǹkan tọ́lọ́run bá ṣí oore fún ẹ, ẹlòmíín bẹ àṣẹ láláàánú rẹ ni, ṣùgbọ́n tí wọ́n bá ti fẹ́ gbàrà báyìí, ọ̀nà àánú yẹn ọba dí, ilẹ̀kùn yẹn ọba tì. Lẹ́yìn obìnrin fi máa complain, ẹ̀dẹ̀ máa wo máa yẹn o, tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò yáwó fún mi, á ní kí ni mo need, kí la fẹ́, ara gbogbo ẹ̀ aláàánú ẹ̀ ni, kì í sọkọ ẹ̀, kì í sọkọ ẹ̀. Torí bí ṣe ń sọ̀rọ̀ yẹn fún àwọn kan mọ́nítọ̀ ẹ̀, wọ́n rí aṣọ ẹyọ kan lóní tẹ́lẹ̀ wọ́n rí pásọ rẹ̀ ti di 6, bàtà kan lóní tẹ́lẹ̀ wọ́n ti pé bàtà rẹ̀ ti di 6. Òye laago tẹ́lẹ̀ ò ti ń laago oríṣiríṣi. Ilé pákó ló ń gbé, wọ́n ti rí pé ó ń gbé flat, àwọn máa tọ pinpin rẹ̀. Ayé ni jẹ́ bẹ́ẹ̀. Ayé ni jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀rí àwọn ẹlòmíràn máa pa mí à ní wọ́n fẹ́ problem fọ́rọ̀ ayé òun, torí ẹ̀ lèmi fi kó lọ sí Lẹ́kí o. Mi ò fẹ́ kẹ́nìbọ̀dì kó máa trouble mi. Ṣé orúkọ rẹ lọ ní àbórúkọ ìyá rẹ lọ ibì kan? Orúkọ ìyá rẹ ò lọ ibì kankan, orúkọ ìyá rẹ ni wọ́n lò. Ní wàhálà fi dé bọ́pọ̀lọpọ̀. Ẹ wo chọ́ọ̀chì lónìí bèrò sí pọ̀ ni. Kálukú máa pé man of God, I need your help, deliver me. Ṣé kíní kan kálukú sá máa wí tiẹ̀. Gbogbo wa lọ́lọ́run ṣàánú, gbogbo wa lèèyàn Ọlọ́run, torí pé irinṣẹ́ Ọlọ́run ni gbogbo wa. Ẹ̀dá tọ́lọ́run dá ní gbogbo wa. Ìwọ ni kó dá ara rẹ mọ̀. Àmàlà gbígbóná tẹ́nìkan jẹ tó lálàáfíà, bẹ́ẹ̀ lómi bá jẹ àìsàn ní ọ̀dà lára rẹ̀. Àmàlà kíkan náà sì ni. Àwa tá à ń bẹ ní Nàìjíríà nísìn, tá a bá jàjà lọ sí abroad, tí ọyẹ́ atẹ́gùn bẹ̀ tó bá kọlu lúwẹ̀, èèyàn wà ògì gbóná kò ní rí. Èèyàn mọ̀ pé ó jura wọn lọ. Orí iyẹ̀pẹ̀ yìí kan náà, orílẹ̀ kan náà, orí planeti kan yìí náà la jọ wà. Ọ̀rẹ́ léwu nú ayé. Ọ̀rẹ́ léwu. Níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti gba ọ̀rẹ́ tó ti fògo ọ̀pọ̀lọpọ̀ tó ti fi tọrẹ, tó ti fi ṣàpínlé fẹ́lòmíìnì, tẹ́yin obìnrin kì í tí fura. Gọ́gọ́ tẹjọ́ ń kóra ń kiri bí adìẹ Fúlàní yẹn. Aláìkè ọ̀rẹ́ yìí náà. Àní ṣe Bọ́lá ó wà òkè.
wọ́n wàá béèrè gbogbo autobiography ẹ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ ni ó sọ àṣírí rẹ̀ fún ẹni tó fẹ́ mú ọ torí wọ́n mọ̀ pé ó fẹ́ràn owó. Wọ́n wá tán wọ́n ní abọ́ọ̀lì dáhùn lóhùn, àwọn eléyìí èèyàn yìí ni wọ́n o, àwọn eléyìí èèyàn gidi, àwọn ẹ̀gbọ́n mi ni o, wọ́n ò tán níbì kankan o, wọ́n ti fún un ní sàkọ́lẹ̀ torí pé òun ti ta ògo rẹ̀, ó ti gbowó rẹ̀ sápò. Bó ni wọ́n ṣe ta ògo ẹni tí wọ́n fowó ẹni sáwọn àtọ́jú ẹ̀ tó bá ti bá wa bí àwọn obìnrin sì gọ̀ sí wọn bá pa ẹja fún ẹ jáde àwọn pa ẹja fún torí pẹpẹ súpù 500 tí wọ́n rà fọ́pò nù. àǹtẹ̀ bá ti ṣàyè fún mi wọ́n bá yín bá a sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi dáhùn eléyìí lóhùn alẹ́mọ́ tó láìkì kò ní fóònù lọ́wọ́ ẹ̀rọ iPhone fún. Bá ní ọmọdé àjọ dé kẹjà náwó sí ìtọ́ fẹ́ bá náwó sí fóònù kékeré wá ná iPhone yìí ní kó wá. Níjẹ́ òun ti rí òun pàdé aláàánú báyìí rí ògo rẹ̀ ni wọ́n fẹ́ rà. Mélòó ẹ̀ iPhone lẹ́gbẹ̀ẹ́ ògo rẹ̀ táwọn fẹ́ rà. Òpònú ẹ máa kíyèsára. Kò sẹ́ni tọ́lọ́run ọ̀kọ́ dáadáa mọ́ láyé, ẹ̀dá èèyàn ni ò ṣe sùúrù. Gbogbo àwọn ẹ̀dá ènìyàn láyé abẹ́ wákàtí 3 la wà. Àáfà kò ṣe sùúrù, wòlíì kò ṣe sùúrù, pásítọ̀ kò ṣe sùúrù, babaláwo gan ò ṣe sùúrù. Kálukú wọn a máa kánjú owó, mọ́tò, ilé bọ̀m̀bọ̀bọ̀m̀bọ̀, mọ́tò bọ̀m̀bọ̀bọ̀m̀bọ̀, àtọ́ akọlọ́pàá sẹ́yìn. Àwọn àgbàlagbà àtijọ́ táwa mọ̀, bàbá mi jẹ́ kan bẹ́ẹ̀. Tọ́pọ̀lọpọ̀ èèyàn oko ni bàbá mi ti dáyàn lóhùn, omi ni bàbá tó bí mi ń wò, omi. Káyàn bá bá a ní oko, tó bá ti sọ̀rọ̀ fún ẹ, tó bá ti tẹ̀lé, o gbọ́dọ̀ déwájú ẹ̀ mọ́. Torí pé ẹni yẹn kò ní gbowó lọ́wọ́ rẹ̀, o lè fowó yin lójú, ká ní má déwájú mi. Ohun tó ṣe ni ọ̀tán. Owó kíákíá ni kálukú ń wá. Ọmọ tó wà ní kindergarten, nursery school, tó sáré fẹ́ ṣe wàhẹ́ẹ̀kì, ẹ mọ̀ wípé ìkọkúkọ ní ọkọ̀. Ọmọ tó wà ní primary 6 tó lóun fẹ́ bá ẹni tó wà ní kílẹ̀ tí ń pè àkántàǹtì, òun ọba ṣe ẹ̀sáàmù pọ̀, òun náà fẹ́ tètè dọ́gba pẹ̀lú ẹ̀, kò ní rí nǹkan kan kọ̀. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ kádàrá, Ọlọ́run ló kọ kádàrá, àsìkò tó á kọ̀ mọ́ wa ni ẹjẹ́ á dúró dà. Ẹ ṣọ́ra fọ́rẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ lọ̀rẹ́ ti gbé ṣubú. Àwọn kan ń bẹ, mo ti sọ ọ̀rọ̀ yìí rí, bóyá ẹ̀yin ò tí ì gbọ́, a sì tuntun sọ fún wa. Ọ̀rẹ́ tó pe ọ̀rẹ́ ẹgbẹ́ ẹ̀ sájọ, ọ̀rẹ́ ẹjẹ́ á máa dájọ́, abroad ni o, nílùú òyìnbó, ìlú òyìnbó ni. Mo ní sẹ́yìn náà máa dájọ́, wọ́n náà dájọ́ o, àwọn náà máa dájọ́ o, wọ́n dájọ́, múrí 5 ẹ̀ máa yẹ ti jẹ́ múrí 5. Mo pè é bẹ́ẹ̀ ni, ká ní 100,000. Múrí 5 lédè Yorùbá 100 naira ní jẹ́bẹ́. Ṣùgbọ́n 100,000 làwọn ẹni yìí ń dá. Tí wọ́n bá fi kó ọjẹ́ owó tó dindi. Wọ́n wá sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé tí wọ́n bá gbàjọ yìí o, òun ọ̀bọ̀ fìràlẹ̀, wọ́n náwó yìí o. Ìyẹn náà ní ọ̀rẹ́ wa ókè, ó wà ókè náà, ó wà ókè náà. Ó ní ókè, á ní kọ́rẹ́ rẹ̀ ó máa dá bí ọwọ́ 4, òun náà máa dá bí ọwọ́ 4. Ó ṣe ń gbà ó ń kó, ó ṣe ń gbà, wọ́n tún dáhùn àjọ níbò mí, ó ṣe ń gbà ó ń kó fún, ó ṣe ń gbà ó ń kó fún. Ọ̀rẹ́ mi ń bo ni ó tiẹ̀ jẹ́ ń ríwe ilẹ̀ yìí, ọ̀n kó òun kan lòun ní kó mú sọ́wọ́, ọ̀n kó òun yẹn ò sì lè ṣe ìbàjẹ́. Àtìgbà tí yẹn ti bẹ̀rẹ̀ sí ní béèrè ìwé ilẹ̀, ìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ẹ̀.
ṣe ń sáré ẹ̀ kiri nìyẹn. Bí yẹn bá síìkì lónìí, akígbe orí fífọ́ lọ́la, akígbe ara gbígbóná, òun náà ni ó tún máa wá kí ọ̀rẹ́ nílé. Ó sì lọ sọ́spírù. Gbogbo àwọn tí wọ́n ń kí wọn ní eléyìí ò ń ṣojú lásán. Má dá wọn lóhùn o. Àwọn fake pastor wọ́n ti pọ̀ nowadays. Hospital ní kó lọ. Hospital ní kó lọ. Don't listen to anybody. Òun lọ síbítù, gbogbo ohun tó ń rí yìí ọ̀dà. Débi kó ti fẹ́ máa ṣe wọ́nranwọ̀nran. Tí tó bá ku ìṣẹ́jú kan sí kejì kọ́mọ olóore ó jì sí kòtò, mọ̀nàmọ́ná yóò tàn rí kọjá ẹ̀. Ẹni tó wá jẹ́ ẹbí rẹ̀ kan ọlá àlásì bí ẹnìkan lé kiri lójú oorun. Ṣá àwọn àláyẹn oríṣiríṣi ṣàlá wá lọ bá wọn tó nímọ̀ nípa wọn sọ pé ẹni yìí, ẹni tó lálàásì yìí, ẹ̀tọ́ rẹ̀ kan bẹ lọ́wọ́ ẹnìkan. Ẹni yẹn ìdúró kọ́ pa á ló sì dúró. Wọ́n fẹ́ kó ya wèrè kó kú kí wọ́n gbé e wálé. Wọ́n bá pè. Wọ́n bá sọ fún, wọ́n bá pè. Ta ni ìwọ àti ẹjọ́ dá nǹkan? Wọ́n bá yàn dá nǹkan pọ̀. Wọ́n bá yàn dá nǹkan pọ̀. Wọ́n ò ní business pẹ̀lú èèyàn. Rò dáadáa o. Òun ò ní business pẹ̀lú èèyàn, business ara òun lòun ń ṣe. Ọ̀dà. Ìyẹn tó lọ́ọ́ bá wọn ọ̀jọ̀gbọ́n pé ó lóun ò dá business pọ̀, àlọ́ òun àti èèyàn nǹkan kan dà wọ́n pọ̀ sí. Ẹni kó ronú sí láàárín àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ń ṣe. Personal business mi ni mi ń ṣe. Ọ̀dà àkọ́kọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀. Nígbà ọkọ̀ wọn bá píkè jáde pé èyí ni. Normally, actually, certainly, nǹkan tẹ́ mọ̀ àwọn aráàlú ìbò ẹ mọ̀ pé ìbò ọ̀pọ̀. Nǹkan tó wọ́n observe pé ó lè dà wọ́n pọ̀ ni pé bóyá àwọn dá àwọn àjọ yẹn pọ̀. Ó dẹ̀ advice òun pé kóun ralẹ̀. Ó dẹ̀ ní wọ́n ti kọ parí pé wọ́n ṣàbẹ̀rẹ̀ pé ìwé ilẹ̀ àǹdẹ́mbó nílé yẹn wà. Ó ló wà lọ́dọ̀ òun kú òun. Ìyẹn bá tiẹ̀ sọ̀rọ̀ sí pé àwọn táwọn jẹ́gbọ́n rẹ̀ ń bẹ nílé ọ̀sọ́ fáwọn. Wọ́n fẹ́ kọ́lé. Ọ̀rẹ́ lọ wá gbé ọ̀rọ̀ ilé fún. Ó wò pé àwọn jọ wà ń bí náà ni, so it's normal thing. Ǹjẹ́ o, ẹni yìí o, òun ló wà nídìí ọ̀rọ̀ yìí o. Sure bẹ́ẹ̀ ni. Báwo ni àṣírí sì wá fẹ́ tú? Àjọ tẹ́ ń dá lọ lọ́wọ́ yìí má dàá mọ́. Gbogbo àjọ tọ́jọ́ pàwọ́ àti ẹ̀pọ̀ má dàá mọ́. Abágbọ́ wọn wí kò bá dàá mọ́. Ló bá ní lára. You must pay your balance. You must wá. Gbogbo àwọn èyí mo ti dá gan mi ò gbà. Ìwọ náà ló ń gba gbogbo ẹ̀. Ọ̀yá ìwé ilé yẹn mo fẹ́ rí. Ilé yẹn ọ̀yá pé wọ́n ó ṣe fídíò rẹ̀ kó wọn rí láti lé. Nẹ́tíwọ́ọ̀kì wọn kò lọ. Nẹ́tíwọ́ọ̀kì wọn kò gbé. Wọn ò sí lára níbi tí nẹ́tíwọ́ọ̀kì wà. Wọ́n travel. Ọwọ́ à ń pe rọ́pọ̀ bí ìgbà tí èèyàn ń po àsáró. Ìgbà tó yá àwọn ẹbí woman yẹn náà pè láti Nàìjíríà. Ọba dà sí jà. Ó ní gbogbo ohun tẹ́ bá fẹ́ ṣe ní kẹ́ṣe. Òun ò tiẹ̀ wá lówó kan tó wọn dà padà. Òun ò sì nílé kan tó wọn ò fi hàn. Ohun tẹ́ bá ṣe ní kẹ́ṣe. Ìyẹn wá ká mọ́rí pé
ṣó yẹ kó rí báyìí ṣá? Irú ẹ̀ pọ̀ nù ayé. Kò tiẹ̀ máa dúpẹ́ tí ọ̀fẹ́ jẹ rẹ̀ tí ọ̀pá dànù. Wọ́n tó wá bẹ̀ lọ́hùn fún gbogbo àwọn iṣẹ́ ibi tó ṣe sí la kí tó bàjẹ́. Ó mà yí ọmọ yìí pé ìṣẹ̀dá òun kì í báyàn da òwò pọ̀. Kódà ìṣẹ̀dá òun kì í dájọ́. ń pọ̀ nú ẹ̀yin náà tẹ̀ ń wò mí o. Ìṣẹ̀dá ẹlòmíì kì í dájọ́. Tó bá da kò ní rí gbà. Bẹ́lòmíì bá gbà kò ní fi rí sí nǹkan, gbèsè ní ó fi san. Ìṣẹ̀dá ẹlòmíì tó bá da ìgbà tí ó bá kàn wọ́n lè sọ pé wọ́n já. Èèyàn máa ń wádìí ara ẹni kó dára ẹ̀ mọ̀ ni ló fi mọ̀ pé má jẹ́ èmi è dájọ́ o, èmi è dájọ́. Ìṣẹ̀dá mi ẹ̀sùn térétéré mo ti bá ń rí yìí náà ni nǹkan tọ́lọ́run ọba pín mọ́ mi. Ẹni Ọlọ́run dá sí Nàìjíríà tó jẹ́ èèyàn dúdú tó lọ́sọ̀rọ̀ ẹ̀dí pupa ó wulẹ̀ kàn dìdàkudà ni torí kírímù ló lò. Tó bá sì ya kírímù ó béèrè ẹ̀tọ́ rẹ̀ tọrọ padà dúdú. Àgbà ò ṣe é fọwọ́ bò ó héwú. Àwọ̀ rẹ̀ yóò ṣá yàtọ̀. Àgbà ò ṣe é parọ́ mọ́. Àgbà ó sọ pé eléyìí ti dàgbà. Wá jẹ́ àfúrà ọ̀pọ̀lọpọ̀ ló ti jì sínú ọ̀fìn yìí. Bó o la ṣe lè bọ́ ń bẹ̀ tí nǹkan yìí ò fi ní máa lọ láéláé. Ọlọ́ṣọ́ọ̀ṣì ọ̀gbàdúrà òǹgẹ̀rí òkè ọ̀gbọ̀ ẹ̀wẹ̀ odò ó ṣe. Kó tó lè máa ṣe gbogbo nǹkan yìí ó kọ́kọ́ mọrú ta ni wọ́ ta lẹni tó bá tò. Ọkọ abúlẹ̀ lòmíì bá tò. Aya abúlẹ̀ lòmíì bá tò. Ọ̀rọ̀ ayé rẹ̀ ò fi gúnrégé. Ìràwọ̀ rẹ̀ dá lóòótọ́. Ìràwọ̀ ìyàwó rẹ̀ náà sì dá. Ìṣẹ̀dá ẹni let's say future or destiny tó bá da ó ní àwọn kárátà kan tó tún support ẹ̀ gbádùn mi. Àwọn kárátà kan tó ń bẹ tó tún support ẹ̀ pé ìràwọ̀ rẹ̀ ti dá o. Ṣùgbọ́n ìwà tó fi maintain ìràwọ̀ rẹ̀ yìí ìwà wà lọ́tọ̀, èèwọ̀ tún wà lọ́tọ̀. Ìwà èèwọ̀ tó fi maintain ìràwọ̀ rẹ̀ yìí ìyẹn náà wà lọ́tọ̀, o gbúdọ̀ mọ̀. Ṣé eléyìí má máa ṣe eléyìí, o gbúdọ̀ mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ nǹkan yìí torí ẹ̀ ló fi wà lójú kan náà ọwá ń ṣoògùn kiri. Torí ẹ̀ ló fi jẹ́ pé wọ́n bá débi wọ́n sọ pé ọmọ ológun ni ó ti yẹ kó ń gbà náà wá ń kọ́. Ọ wà á jókòó bóyá lára àwa rẹ ni àwọn ọ̀wà ẹlòmíín bẹ ìṣẹ̀dá rẹ̀ kì í ṣègbéraga. Ẹlòmíín bẹ sùúrù omi sùúrù ni. Ọmọ kékeré ó rí fín àgbàlagbà ó rí fín kò gbọ́dọ̀ ṣe nì. Ìṣẹ̀dá rẹ̀ ni ó máa jà fún ọ tó bá lọ́ọ́ máa jà ó máa jẹ̀bi. Gbogbo nǹkan yìí la mọ̀ ọ̀pọ̀lọpọ̀ fi ń wà ní ojú kan náà. Àní dàbí. Orí mi bẹ̀rẹ̀ pàdé mi, ire ọ̀tún ire òsì jẹ́ ọjọ́ tèmi. Ẹ̀dá mi bẹ̀rẹ̀ pàdé mi o, wàhálà ayé mi ò pé mi lálùyọ. Orí adé ló ń bẹ̀rẹ̀ pàdé. Gbogbo ẹ̀yin ìyá mi tẹ̀ ń wò mí gbogbo yín lẹ́rọ̀ wọ́n mú. Ọ̀nà ní dímọ̀ yín ẹ̀rọ gòlò. Àdágbé àdáfà kò ní jẹ́ tiyín. Gbogbo ohun tí ẹ fẹ́ lọ́lọ́run ó ṣe o. Ẹnìkan ṣoṣo lẹ nídìí inú ayé yín ẹ má sáré ká mọ́. Ẹnìkan ṣoṣo ni gbogbo yín nídìí inú ayé yín. Ta ni? Aláàánú. Ẹ̀dá mi bẹ̀rẹ̀ pàdé mi o, wàhálà ayé mi ò pé mi lálùyọ. Orí adé ló ń bẹ̀rẹ̀ pàdé adé. Ẹlẹ́dàá yín yóò gbé yín pàdé aláàánú yín. Ògùn kọ́ ló fi pàdé aláàánú pẹ̀lú. Ẹ̀dá mi bẹ̀rẹ̀ pàdé mi o, wàhálà ayé mi ò pé mi lálùyọ. Orí adé ló ń bẹ̀rẹ̀ pàdé adé. Orí yín yóò
yóò ṣílẹ̀kùn ayọ̀ fún yín gbogbo ibi tẹ́ ẹrù kan rẹ sí àti ibi tẹ́ ẹrù kan rẹ sí lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin èrè yín yóò wá yín rí. ire oṣù jẹ́ ọjà tèmi. Ẹ wá gbọ́ ò nínú ayé àwọn èèyàn béèrè ìbéèrè kan lánàá nígbà tá a parí ètò lórí ẹ̀jẹ̀ ìbímọ. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ kì í ṣe ohun tá a lè parí tán. Ṣé rí àwọn èèyàn láfíríkà yìí àbúrú o àbúrú púpọ̀ àbúrú púpọ̀. Wò mí kọ́kọ́ mọ ọlọ́run ọba lọ́ba tá a máa sìn. Tó bá ti mọ ọlọ́run ọba lọ́ba tá a máa sìn kó o sì dúnú mọ́ ìbọlọ́run rẹ̀. Má ṣe sàárà kó rí ọmọ àkó ọyọ lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin lọ́dọ̀ àwọn ẹni ibi tí ta jàǹbá fún ni. Kó rí ògo rẹ lò látàárọ̀ dalẹ́. Mo sọ̀rọ̀ kan fún wa lánàá. Gbogbo obìnrin kọ́ ni ó fi lílé ọkọ gbé o. Àṣàsí kọ́. Gbogbo ọkùnrin kọ́ ni ó fi níyàwó. Gbogbo obìnrin kọ́ ni ó fi bímọ. Gbogbo ọkùnrin kọ́ ni ó fi bímọ. Bọ́lọ́run sì kọ ìṣẹ̀dá rẹ ni. Ọmọ bíbí ò ní jẹ́ pírọ́blẹ́mù rẹ. Ṣùgbọ́n ò ní rílé ọkọ gbé. Àwọn ẹ̀dá ènìyàn kan ń bẹ tó jẹ́ pé aládé ni wọ́n látòdì ọ̀run. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé arìnrìn àjò ni ìṣẹ̀dá rẹ̀ arìnrìn àjò ni. Tí bá ti ń kó níbì kan yóò bọ́ níbì kan, bá ti ń kó níbì kan yóò bọ́ níbì kan. Ó lè bímọ sọ́nà márùn-ún má bu bó ṣe kọ tiẹ̀ ni. Gbogbo àwọn ọmọ rẹ̀ ni ó wà lálùbáríkà. Obìnrin bímọ ò pé kó má fẹ́ o. Ọ̀dà kan mọ̀. Ọ̀dà kan mọ̀. Kọ́kọ́rọ́ ọlá rẹ lobìnrin mi. Àwọn àbókí kan máa wádọ̀ mí. Haúsá. Ọlọ́lá ni wọ́n lè kó yìí ìní dákọ wọn. Torí lọ́ọ̀kan tí n bá ti dákọ wọn gbogbo èèyàn sọ pé ṣùọ́ bẹ́ẹ̀ ni. Kò sẹ́ni tí ń gbé Ìkòyí tí ọmọ àdúgbò tí mò ń wí ìsúnmọ́ àní sọ bí kankan. Ìyàwó tó fẹ́ ọmọ 4 ló ti bí. Ṣùgbọ́n ìyàwó yìí òun ni kọ́kọ́rọ́ ọlá rẹ̀. Ìyàwó yìí ti gbọ́ Yorùbá dáadáa. Ọkọ yìí náà gbọ́ Yorùbá. Ṣùgbọ́n tọ́ǹgì Haúsá àwọn òkú mẹ́. Mo ní Aláàjì ó ní naam. Ọ̀yàn rí ọmọge ó lóun náà mọ̀. Má fi arábìnrin yìí lẹ̀ o. Ó lóun náà mọ̀ ó ní gé ọlá òun ni. Aláàjì tí ó tiẹ̀ lè sọ ìgbà tó ń fẹ́ arábìnrin yìí gàgá kan ká kúrò lójú rẹ̀ ó ní tọ́pọ̀. Ó ní nǹkan kan bẹ lọ́dọ̀ àwọn Haúsá ń tà wọ́n. Gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ àwọn máa pẹ́ sọ̀rọ̀ Allah ni sọ̀rọ̀ Allah ni sọ̀rọ̀ Allah ni. Ó ní ilẹ̀ Yorùbá ń bí táwọn gbé tí wọ́n bí àwọn sí ló jẹ́ káwọn mọ̀ yìí pé ìrìn àjò ayé ọ̀fẹ́ ọ̀kẹ́nu. Ó ní àwọn ẹni ibi náà ń bẹ lọ́dọ̀ àwọn o ṣùgbọ́n pátán kọ́ọ̀tọ̀ kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìyàwó mi ń bẹ èèyàn ọ̀fẹ́. Ẹ̀yin tẹ́ máa sọ pé bàbá fẹ́ àwọn méjì wàhálà ni. Àwọn Mùsùlùmí wọ́n máa ṣe mẹ́rin ni. Ayé òde òní náà wà ara àwọn pásítọ̀ tí wọ́n ti ń fẹ́ mẹ́rin wọ́n ní gẹ́fúrẹ́ǹdì tí ń bímọ pamọ́ fún wọn.
kò sí èdè téèyàn ò lè fẹ́, kò sí ẹ̀yà tó ò sì lè fẹ́ tí kádàrá ẹ̀jẹ̀ yín bá ti bára yín mu. ẹ̀yin tẹ̀ ń lọ Amẹ́ríkà, sọmọ Amẹ́ríkà nìwọ tẹ́ ẹ̀ máa bẹ lọ́hùn kẹ́ bímọ ọbẹ̀ ibi torí ibẹ̀ ṣe gbẹdẹmukẹ́ ni. ẹ̀yin tẹ̀ ń pè ẹ̀jẹ̀ ẹ má pè mọ́. ẹ̀yin tẹ̀ ń lọ ìlú èbó torí pé ń rówó ń bẹ̀ ni, torí ẹ̀ ní jí ẹ máa lọ. ìlú tẹ́ a wá wà yìí náà tí wọ́n bí wa sí, kò síbi tẹ́dá wà láyé tí è síbi tọ́ da. tó bá ti jẹ́ pé ibẹ̀ ni yẹ̀pẹ̀ ajé rẹ̀ wà òrìṣì. àwọn ẹlòmíì tó wà lóyìnbó for past 30 years kò achieve anything, kò rágolo rọ́bùrà. ńlọ ìlú èbó ńlọ ìlú èbó ńlọ ìlú èbó ńlọ ìlú wọn tó pálí mi wọn tó pálí mi. ńgbà ẹlòmíì ò tiẹ̀ tó lọ ní airport ló ti jẹ́ gbogbo èèyàn mọ̀ pé àwa ti ń lọ, èmi ni o ọmọ ti gbéra o, Àjọkẹ́ gbéra Manchester yá, kíní kan gbéra London yá, wọ́n ní ọmọ yìí ti ń lọ, wọ́n á lọ dúró dè lọ́hùn. yóò gbélu òyìnbó fá ni kò ní àchífù kankan. ẹ bàṣírí ara yín, ẹ bàṣírí ara yín. ẹ gbọ́dọ̀ dùnnú mọ́ àwẹ̀ àti àdúà. gbójúlé Ọlọ́run má gbójúlé wòlíì kan mọ́ o. ẹ má gbára lé àáfàá kan mọ́. ẹ̀yin náà wo ohun tí ń ṣẹlẹ̀ láyé lóde lónìí. àwọn tí máa fàfọ̀ṣẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹni, àwọn tí máa béèrè owó tipátipá. Ọlọ́run má jẹ́ a bá wọn nípìn bí irú nǹkan bẹ́ẹ̀ láéláé tá a fi wọlé Ọlọ́run. mi sọ̀rọ̀ yìí kẹ́fì lè pé sẹ́ǹtì ni mí, ohun tí ń ṣẹlẹ̀ tá a jọ rí ni tí sì ń báyàn nínú jẹ́. ìwọ gan tó ní wòlíì fúnra ẹ̀ tó bá ti dára rẹ mọ̀ ó ti tàn. ẹ̀yin kọ́ lọ mọ́sálásí kó kírun rẹ, kó gba àwẹ̀ fọ́lọ́run, kó ka kúránù rẹ, kó lọ ṣọ́ọ̀ṣì kó ṣe sìn. ohun tó bá dà yín pọ̀ kẹjọ oṣù wọlé rẹ lọ sọ ọ́, àmọ́ tó bá ti ń wá wàkúwà ó rí mẹ́nà káyì. ẹ jẹ́ ká wà careful. èèyàn lè wọ́n mà ní dókítọ̀ làáfi ní wòlíì tẹni nípamọ́. èèyàn lè wọ́n mà ní dókítọ̀ làáfi láàfọ́ ẹni nípamọ́. ǹjẹ́ gbọ́ gbogbo yín Ọlọ́run wá darí wa síbi tó dáa. ilé ọkọ yín ò ní gbóná mọ́ yín o. gbogbo ẹ̀yin ọkùnrin ẹ̀ ní sí bàtà wọ̀, ẹ̀ ní sí bàtà wọ̀. ẹ̀yin tọ́rọ̀ yín kù díẹ̀ káàtó ṣe sùúrù. ohun tó ń wá yóò tó ọ lọ́wọ́, yóò tó ọ lọ́wọ́. ṣùgbọ́n o gbọ́dọ̀ dára rẹ mọ̀ sí lábẹ́ wákàtí mẹ́ta sí nọ́mbà 2 ní àbí nọ́mbà 1 àbí nọ́mbà 3. àìdá nọ́mbà yẹn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ fi ń dààmú. ẹni tá a bá ní yóò tètè lówó láàárọ̀ kò ní dààmú tí ó fi lówó. nọ́mbà 1 nìyẹn. àmọ́ tí o bá mọ nọ́mbà yìí mẹ́ǹtì wọ́n lè gbà á mọ́ lọ́wọ́ tí ò ní rí nọ́mbà kankan mọ́. 0 ni ó padà géènì. ẹni tá a bá ń fún ní nọ́mbà 2 tó bá sáré kó lè bá nọ́mbà 1 láàárọ̀ ọjọ́ kò ní bá yọkàn sáré títí ni. bọ́ọ̀lù Ìjẹ̀bú kò ní rówó, bọ́ọ̀lù Abẹ́òkúta kò ní rówó, bọ́ọ̀lù Èkó kò ní rówó. bóyá ó dìgbà tó bá padà sí fíléèjì wọn tó lọ dáko. ibi wọn tí ò fọkàn sí yọba dolówó ń bẹ. a ní àwa ìlú wo láàdé rí kọ́lọ́hún tó sọ wádìí bá a ti dà yìí ká tó dolówó ká tó dolọ́lá yìí. àdégbá àdáwò kọ́lọ́hún tó ṣàánú wa ńgbà tí ọmọ yìí pé nọ́mbà 2 lọ́lọ́hún tóun sí. òbí mi jìṣẹ́ jìyà lórí ọmọ. omi ìta góòdì ọta sọ ọta bàtà ọta gbá ọta wo láàárọ̀ ọjọ́ kọ́mọ ọba lè jẹ èèyàn. ọfọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ tó yẹ kóroko tọ́ Ọlọ́run sí láwọn ọmọ ọlálùyọ. ìgbọ́ dọwọ́ ọ̀sán tí ìyá jókòó pé àwọn ọmọ ti dàgbà
bẹ́lẹ̀ yìí bá ti kànú dáadé màámi mo ti gba dírẹ́fà fún yín ẹjẹ́ ọmọ afọkọ̀ yìí wà yín ìyá ní bàbá ẹjẹ́ àjọ lọ Canada ìwà lọ sinmi díẹ̀ jàre eléyìí sọ pé dáàdì ló mú lọ sí Canada èmi náà máa mú mọ́mì mi lọ sí Texas orí ọ̀sán nù ẹ wà bẹ̀ lọ́n kó orí yọ̀ dalẹ̀ ẹlòmíì nọ́mbà 3 lọ́lọ́run fún wọ́n sáré láàárọ̀ bó sóògùn owó bó sóògùn yẹ̀pẹ̀ bọ́dẹ̀rù ẹgbẹ́ bọ́ra ayé gbé bọ́wẹ́wẹ́ odò bí wọ́n ní ó lè rí òkè bó ṣe gbogbo ẹ̀ títí láàárọ̀ àtọ̀sán irọ́ ni ọ̀dàlẹ̀ nọ́mbà 3 tó bá jẹ́ pé orí alẹ́ lẹ́lòmíì ní ìgbà tó ti dàgbà inú rẹ̀ ọmọ wa dùn gbogbo àwọn ọmọ máa pè kí dádì ẹ wá lọ bless ilé yìí ìwọ lọ kọ́ ilé yìí ọ̀pálẹ̀yẹ ìwọ lọ kọ́ ilé yìí èmi ni mo kọ́ ilé yìí kéré ó pọ̀ tí mo kọ́ka ọmọ mi kan ilé tí láńlọ́ọ̀dù ti lé jáde ní Mùṣín ní 1930 ẹjọ́ ẹ̀yin tẹ́ ń pẹ́ ẹ̀dẹ̀ dàpọ̀ ẹ̀ má pè wọ́n báyìí bàbá yìí ọ̀ràn tí ilé pé ṣé pé èmi náà lè bá wọn kọ́lé láyé bàbá yìí ọmọ àwa rẹ́rìn àmà ṣàdúrà èmi náà tún pé dáàdì irọ́ o ìgbà ọlẹ́ máa ráyè lọ bí tèmi náà lémi méjì ló wà ní Lẹ́kì o ẹ wá lọ bless ìwọ náà ti kọ́ mo ti kọ́ Ọlọ́run mo dúpẹ́ o orí àjẹsùn nìyẹn nọ́mbà wo lọmọ tọ́lọ́run fún ẹ tó ń dààmú káàkiri tọ́lọ̀ kó bára rẹ tó jẹ́ wọ́n fògbó rẹ yíyẹ̀pẹ̀ o gbọ́dọ̀ mọ nọ́mbà rẹ ibi tọ́lọ́run tó ọ sí kó má bàa máa dààmú kiri mọ́ gbogbo wa àní dààmú o àgbà ìṣerere o tí wọn ò ní sọ̀rọ̀ sí o. Lukman Ayédáre Ọlásìkànnì bàbá ọgbọ́n agẹdẹgúdú odò òwòsàn tó lámìlaka làlújá ọjọ́ pẹ́ tó ti ń ṣe bẹbẹ lórí bẹbẹlúbẹ ká má parọ́ níbi iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí òdúlọ́mọ Àyàndáre kì í ṣàjèjì. Àjàgbé láyé okun láyé ayé sì ti dàrà gbé onírúurú okun ní ń dojú kọ̀ràn ọmọnìyàn ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú káfí lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro gbogbo ayé ọmọ bá gbé èèyàn mi. Àmàlẹ́ ọmọ alóńgbèjà gbogbo kan bá dé lórí àkàzọ àti gòkè jagunmólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ẹ̀dá kárìbọ́sọ̀ ọ̀tán ṣòro lòwe Yorùbá wí ọ̀tọ̀ ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́n ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́ oko ìṣòro kan ò jìnnà títí tí mọ́ra títí ẹ̀ ọ́ bá ké gbàjarè níwájú ẹni tó lè gbà ọ́ òkè ẹ̀rọ pọ̀ níṣòro kì í pẹ́ di pẹ̀tẹ́lẹ̀. Ọ̀rẹ́ wa kí ni irúfẹ́ òkú tó dojúkọ irú ìṣòro wo ló fẹjúmọ́ kẹ́kẹ́kẹ́ kò sí tí ò ṣẹlẹ̀ rí láyé gbọ́ ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan ni wọ́n wí fún tí wọ́n fi bọ́ lọ́wọ́ òkun ọmọ tó bá sípá léèyàn pé ohun tá a bá sọ jáde òun lèèyàn mọ̀ àbílẹ̀ ayé ọlẹ́dún níyàn tá a wà yìí kọ́ ayé irọ́ ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́ Olúwa ò sì dá wa mọ́ ṣòro ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀ ènìyàn ní dalúrú pọ̀ mọ́ sápà ọmọ ẹnìkan sunkún ìyàgà ẹnìkan sunkún àìrówó ná ayé tọ́mọ ẹnìkan ṣiṣẹ́ bí erin tí ń jìjà ìrírí ilé ayé yìí náà ní ibẹ̀ láti rógun lọ́gọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń gbé kìn nínú àìsàn. Jagunmólú akéwì Oòduà Dr. Lukman Ọlásìkànnì Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà lọ́jọ́ kó yé mi wípé káwọn ìṣòro wọ̀nyí ó tó ṣàkúká àmì ara lèèyàn kọ́ rí àìlákàsí àtàìtètè fura ní jẹ́ kógun àti ìdààmú ọ̀tẹ̀yàn rí. Àmì burúkú ni jàǹká ẹ̀wọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀dẹ̀. Ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò dédé wáyé. Ọ̀pọ̀ àṣírí ní máa ń ti bí àlá lílá tú. Ọ̀pọ̀ ènìyàn nílà wọn wàṣà tí kò wá ń dá títí tó gun ayé òfin ti bí àlá bẹ̀rẹ̀. Ìdí àbárè tí Dr. Lukman Ayédáre fi ṣàkójọpọ̀ odidi ìwé ìtumọ̀ àlá. Kíkà
kálukú tó bá ti rà ó lè máa sàmì àlá tó bá lá lásán kọ́ okùn ayé ń bẹ ẹ̀dá òfurá ni ibì kan ní sì ti ń bẹ̀rẹ̀ àyándàre ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká máa kíyèsílẹ̀. Kí ni ìṣòro rẹ? Kí lókun ayé tó dojúkọ tó fẹ́ ṣayé yìí di yẹpẹrẹ? Ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń hà lọ́dà bẹ́. Bàbá ti dàgbàlá Dr. Lukman Àyándàre. Ó padà gbà pé wé ń bẹ egbòogi pàrún jẹ́ fún wòsàn wìtìwìtì. Bó sọ fọ́run, bó ṣayá, gbéra sọ́nà wàràrò, àmúbọ̀ṣẹ́, bó sì ṣe ta ìtajèrè ọjà. Okun àtàtà gbèsè, bó sì ṣe tàtà gbówórá. Kà sí Dr. Lukman ọmọ Àyándàre. Onírúurú àìsàn ìdùbúlẹ̀ tó ń ta àìsàn ìnàró. Ẹbẹ dí ọmọ odò àgbà kájú ẹ̀. Níbikíbi tó o bá wà lórílẹ̀‐èdè àgbáyé rán ni pé wọ́n bó tiẹ̀ lè wà. Ó ṣe kí wọ́n bá gbé wòsàn oògùn ránṣẹ́ DHL ó pe bọ́bá jẹ mọ́ kí Dr. Lukman Ọlásùnkànmí ọkọ̀ fẹ̀rẹ̀ kọ́ wá bàbá ọgbọ́n ọba ojú àsìkò nínú àsìkò. Káàkiri àgbáyé lọ́wọ́ dá ìwòsàn ìbílẹ̀ wọn ti hàn lókè lálálá. Ìṣẹ́yìn oru ọmọ ẹbẹ dímọkọ ọmọ jọmọ lọ ènìyàn jẹ́ ènìyàn lọ. Nípa ìṣègùn ìbílẹ̀ tí ò ní nǹkan èèwọ̀ nínú pọ́nbélé Lukman Àyándàre Ọlásùnkànmí ọmọ odò àgbà gáyàtà. Bí òdòrùn kò lè jọra wọn, ìwòsàn ìbílẹ̀ tó dájú ń bẹ lágbàlá Ọlásùnkànmí ọkùnrin lẹ́ lágbèǹgbèrè gidi ọkùnrin dandan tí ìfewébego ṣe wòsàn. Dr. Sheikh Lukman Àyándàre ní ọkàn sí lónìí fún wòsàn ìbílẹ̀ torí irúfẹ́ ìlera àti ìdààmú tó bá dé. Ẹni tó mojú ògún tó lè pa bìnírènù onírọ́ àtàwọn alùjìbìtì ti pọ̀jù nírú àkókò yìí olúwa ò ní já sínà. Ẹ̀ka ilé-iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn ń bẹ lópòpónà Onírèké. Òdì kejì ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ó sì tún lè kàn sí wọn lákùnlé. Agboolé Alúbàtà nígboro Ìṣẹ́yìn Orò ẹbẹ dímọkọ olúwa ò ní jẹ́ ká bọ́ sọ́wọ́ ọ̀kà èèyàn. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olú iléeṣẹ́ Dr. Lukman Àyándàre bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà lọ́ọ̀pọ̀ òdu. Láti Kétu ni ẹ ti wọ mọ́tò tí ń lọ ságbègbè gbogbo. Bus stop tó kẹ́yìn ni ẹ ti rè dúró. Kẹ́ ẹ tún wọ mọ́tò dé Báyẹ̀kù lẹ́sìn béèrè. Ojúlé kẹtàléláàádọ́ta nọ́mbà 53 Emily Street Onímọ̀símọ̀yà. Tó bá wá rú lójú, kó pe nọ́mbà wọn wọ̀nyí 08032983298 tàbí 08089038658. Jagunmólú akéwì Oòduà Dr. Lukman Àyándàre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ni ó gbé méjì kan wò sí láàrin òkúta alẹ̀ lásán àjẹbí abínibíni tiwọn bàbá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀. Kàn sí wọn lórí Facebook wọ́n fi ìwòsàn rẹ dọ́là Dr. Lukman Àyándàre Ọlásùnkànmí lórúkọ wọn kò jọra wọn kò papọ̀. Orúkọ ẹnìkan bá tún fẹ́ jọ bẹ́ẹ̀ kò lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Nọ́mbà tí mo mẹ́nubà lókè yìí ló tún wọ WhatsApp. Ẹ kú jókòó. Ìjókòó tẹ jókòó ẹ jókòó gbáre ni. Agbára Olódùmarè. Nínú jíngù tẹ gbọ́ correction díẹ̀ wà ńbẹ̀. Wọ́n ní tẹ bá ti dé Báyẹ̀kù ọ̀dọ̀ mi ò dé Báyẹ̀kù o, kò dé Báyẹ̀kù rárá. Báyẹ̀kù ròdù ni. Tí mọ́tò bá jáyàn láti Ìkòròdú garage èèyàn wọ mọ́tò Báyẹ̀kù. Èèyàn máa bọ́lẹ̀ ní Emily bus stop. Báyẹ̀kù sì wà níwájú. Emily bus stop lèèyàn á ti bọ́lẹ̀. Emily street náà lèèyàn ń bọ̀. Emily street number 50 ni kì í ṣe number 53. So ti yé báyìí mistake tó wà ńbẹ̀ nìyẹn. Number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ibẹ̀ ni ilé yẹn. Flat mi kọjú dáa títí báyìí. Òṣùgbà tẹ wá tẹ bá mi. So ti yé báyìí ṣùgbọ́n owó consultation lórí èèyàn kan 2000. Bákan náà tí a bá bọ́lẹ̀ ní Benson ẹ rìn síwájú díẹ̀ ẹ rí ilé epo tó tà kan báyìí. Àwọn mọ́tò tó lọ rẹ̀rẹ̀rẹ̀ báyìí ẹ máa rí wọ́n máa pe gbogbo Báyẹ̀kù.
ẹ rìn síwájú dáadáa ẹ rí àwọn mọ́tò báíkù ní kẹwò ẹ bọ́lẹ̀ ní Emily bus stop níbi ilé epo Dikram Emily street náà ni ẹ máa rí ọ̀ǹtà epo yẹn ní kẹ̀kọ́ tẹ bá ti tọ ọ̀nà yẹn ẹ béèrè Emily number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà gbogbo ẹ̀yin tẹ̀ ń fi kọ́ọ̀dà wá láàmú àti sọ fún yín pé tá a bá ti ń ṣe program lọ́wọ́ ẹ dákun ẹ yé máa pè ẹ ń disturb program yìí so ẹ bà mí bẹ́ẹ̀ ẹ má gbàgbé pé lánàá a tọrọ nǹkan kan lọ́wọ́ wa fóònù tá ń lò àwọn fóònù tá ń lò yìí wọ́n ti kún tá a bá rí ẹlẹ́yinjú àánú kò fi fóònù tà wá lọ́rẹ ẹ dákun àfẹ́ fóònù àlòkùn o ẹ̀yin náà mọ gbogbo nǹkan tí ń lọ lóde lónìí àfẹ́ fóònù àlòkùn kódà bó jẹ́ iPad kó sáà ti jẹ́ èyí tó jẹ́ pé ó ṣe é ṣe program tó dẹ̀ lè gba nǹkan sínú dáadáa tá a nídìí nìyẹn ẹni ọba ẹjọ́ ló kódà a wí lánàá pé kí wọ́n má fún wa lówó rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn padà pé wọ́n correct wa wọ́n ní ká má sọ pé wọ́n má fún wa lówó pé ẹlòmíín bẹ ó lè má ráyè tí ó mú fóònù wa tó ẹ mọ̀ pé èèyàn máa kọ́gbọ́n sí náà ni tó bá jẹ́ pé ẹni tí ó bá fún wa lówó rẹ̀ ẹ lè fún wa tẹ bá sẹ́ndì ẹ̀ sí wa ẹ bá béèrè account number á fún yín á sì rà á fi hàn yín pé fóònù ọ̀hún rèé o àti rà o gbogbo àwọn nǹkan tẹ̀ ń gbádùn ẹ rí i pé àkáǹtì mi pọ̀ lórí Facebook ìdí tó jẹ́ ọ̀pọ̀ ni pé gbogbo prógráàmù tá à ń post sí under àkáǹtì kọ̀ọ̀kan ibẹ̀ la sèfù ẹ̀ sí so kò jù bẹ́ẹ̀ lọ ọlọ́run gbàdúrà gbogbo wa o ara àánú gbà o so ẹ má yìí pé kí lọkùnrin yìí sọ yìí gbà ọlọ́run gbàdúrà yín o ẹ ra àánú gbà o ọ̀rọ̀ gbogbo wo ní dàrú o ara àánú gbà o ire o. Orí mi bẹ̀rẹ̀ pàdé mi, ire ọ̀tún ire òsì jẹ́.